ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko lẹ́yìn òde a kí yín pé ẹ kú déédéé wòye ní gbogbo ibi tẹ́ tí ń wà tẹ̀sí ń gbọ́ wa lórílẹ̀‐èdè àgbáláyé ojú tó ń wò wá kò ní fọ́ bẹ́ẹ̀ sì ni etí tó ń gbọ́ wa kò ní di láṣẹ Ọlọ́run bá. Lónìí sinimá ètí a fẹ́ gbé yẹ̀wò òun ni a pe àkọlé rẹ̀ ní ojúṣe wa apá kejì. Fáfàní gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ wò ẹ lè rí wò lórí Debbie Show TV, ibẹ̀ ni wọ́n ti ń ṣó rẹ̀ lọ́wọ́lọ́wọ́. Fáfàní gbogbo ẹ̀yin tó ṣe rí YouTube channel wa fún ìgbà àkọ́kọ́ ẹ jọ̀wọ́ ẹ like, ẹ share, ẹ comment, ẹ subscribe sórí YouTube channel wa. Ẹ má ṣe gbàgbé láti tẹ aago gbá ẹgbẹ́ rẹ̀ kó ba lè ta yín lólobó ní ìgbà tí àwọn sinimá aládàá sinimá olóyin mìíràn bá jáde, pàápàá jùlọ ní ìgbà tí ojúṣe wa apá kejì bá jáde. Ẹ má ṣe gbàgbé láti like, comment, share sórí YouTube channel wa. Òṣèré tẹ́ nífẹ̀ẹ́ sí jùlọ nínú sinimá ojúṣe wa apá kìíní. Ìdí tá fi nífẹ̀ẹ́ òṣèré náà, kí ló ń tẹ́ lérò pé ó lè ṣẹlẹ̀ nínú apá kejì? Ǹjẹ́ ó nẹ́tọ̀ọ́ láti ṣe apá kejì sinimá àbí kò nẹ́tọ̀ọ́? Ẹ kọ sórí comment section ká bá lè sọ̀rọ̀ lórí rẹ̀. A ò ní rí jù báyìí lọ sí ìjẹ́jọ́ mìíràn ọjọ́ rẹ̀. Ire lójú owó rí, ire lójú gbogbo ọmọ rí láṣẹ Èdùmàrè. Ó dàbọ̀ ó tún dìgbà mìíràn. Ire o.